أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاه ذاتك المقدسة آمين ọpẹ́ ni fọ́lọ́run ọba àgbàlagbà ọba àlékè ọlá ọba alágbára jùlọ ọba tí ó dá wa tó dá wa sáyé ọba tó ṣe wá ní mùsùlùmí ọba tó fi wá mọ̀nà adúpẹ́ Ọlọ́run musa ṣàánú wa kó ṣàlékún mọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah gbogbo olólùfẹ́ mi tí ẹ ń wò mí káàkiri gbogbo àgbáńlá ayé ní dèdè àsìkò yìí mo kí wa pé àkú ọ̀la Jímọ̀ tòní o Ọlọ́run musa jẹ́ ká sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé mọ́sá Jímọ̀ tòní láti máa fún wa àti bẹ̀rẹ̀ náà nù ní àti wọnú 2025 náà nù àti bẹ̀rẹ̀ Rájàbù náà nù ní Rájàbù náà nísìnyí ń ti ń palẹ̀ mọ́ Ọlọ́run dákun mọ́sá ṣàánú wa kọ́lọ́run ó gbà lọ́wọ́ wa bàbá kú nù Rájàbù àbọ̀sọ̀nù Ṣàbáàn lẹ́yìn Ṣàbáàn ńkọ́ Ramadana lọ́kàn Ọlọ́run ó jọ̀ọ́ bá wa dáadáa orúkọ mi ni Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà lórí ètò yìí ètò wa Al-Hikmat láti iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé àwa náà ni à ń dábí ẹdun tá ń rọ̀ bí òwe Ọlọ́run ní bọ́lá wa jẹ́ ọ̀gá wa ò ní yànkú àdúrà gbogbo wa gbà Ọlọ́run ṣe dáadáa fún wa lónìí gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ lórí ètò yìí wípé ètò yìí láti máa gbọ́ àwọn àfáà oríṣiríṣi wa fún wa ṣùgbọ́n lónìí ọ̀nà àrà ọ̀tọ̀ lètò náà gbà yọ torí wípé ìkànnà àwọn àfáà wa gbà nínú ìlú yìí nílẹ̀ Yorùbá tó yẹ pé tá a bá dá gbogbo ọmọ kéwu àwọn àfáà sí 10 nílẹ̀ yìí lónìí ní oòrùn tilẹ̀ yìí tó mọ́ àwọn bàbá wa náà tí wọn àbá kó ìdá 4 nínú ìdá 10 gbogbo ọmọ kéwu tí ń bẹ láyé lónìí tí ń bẹ nílẹ̀ Yorùbá lónìí wọn á sì kó ìdá 5 bẹ̀ bàbá náà la fẹ́ mọ ẹni tí wọ́n jẹ́ afẹ́ mọ irú tátá ló ń tọ̀hún gan-an ṣùgbọ́n ẹjọ́ wa júwe bàbá náà fún wa ó gbọ́dọ̀ jọ ọmọ inú ilé ọmọ ẹni náà ní mọ ni ìdí nìyẹn tá a fi ránṣẹ́ sàfà wa Sheikh Ahmad Rufai Abdulkarimi Ajara salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salamu wa rahmatullahi wa barakatuh. tó gbogbo ẹ̀rọ olùfẹ́ wa tẹ́ ń wò wá lé ẹ mọ̀ pé ọ̀rọ̀ àfà yìí ta kókó kò tiẹ̀ tí ìyanjú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹjẹ́ ìyanjú ẹ̀ kó lè bá àyè gbogbo wa àfà wo la fẹ́ mọ̀ ń pẹ̀ bàbá wa tá a fẹ́ mọ̀ ń pa wọn lónìí tá a fẹ́ mẹni tí wọ́n jẹ́ gan àwọn náà ni bàbá wa àfà wa gbà al-Sheikh al-Mufti Diyar al-Mufti al-Awwal fi biladi Ìlọrin bàbá wa Fadilatu Sheikh al-Kabir bàbá wa al-Sheikh Kamaluddin al-Adabi al-Sheikh Kamaluddin al-Adabi àwọn la fẹ́ mọ̀ ń pa wọn o ta ni bàbá Sheikh Kamaluddin al-Adabi ta ni ń jẹ́ bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe jẹ́ ẹ̀yin náà fẹ́ mọ̀ wọ́n ẹ̀yin náà ti ń wo pé bàbá yìí ó yẹ ká mọ̀ wọ́n lóòótọ́ ẹni tó wàá ju èèyàn fún wa náà ni àfáà wa Sheikh Ahmad bàbá Ayakumullah. Man huwa Sheikh Kamaluddin. Salamullahi alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Àtọrọ ìkẹ́ àti gẹ̀ fún aláìlọ́run Ànábì wa Muhammad. Sallallahu alaihi wa sallam. Gbogbo àwọn àfáà wa láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé Ọlọ́run bá yọ́nú sí wọn. Àmín. Àwọn tí wọ́n ti lọ Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn. Àmín. Lára wọn náà ni bàbá wa Sheikh Muhammad Kamaluddin Al-Adabi. Habibullah Al-Adabi. Al-Adabi. Tí a fẹ́ mọ̀ nípa wọn. Bàbá náà tóbi púpọ̀ o. Allah. Mo kí bàbá wa ọwọ́ àdúrà. Masha Allah. Ọlọ́run jẹ́ iṣẹ́ pẹ́sà o. Àmín. Ibi tí àdúrà gbàdé Ọlọ́run ní jó takú. Àmín. Aláwọn àfáà lọ́dọ̀ Ọlọ́run. Allahumma. Ilé iṣẹ́ wa yìí náà Ọlọ́run má jẹ́ ó jóná. Àmín. Adarí wa Ọlọ́run má jẹ́ wọn mọ̀ nira. Àmín. La hawla wala quwwata. Illa billahi. Náà mo kí gbogbo àwa mùsùlùmí ní gbogbo àgbáyé pa salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Náà mi bẹ́ẹ̀ tẹ́ bí wípé ta ló ń jẹ́ Sheikh Muhammad Kamaluddin Al-Adabi. Man huwa Sheikh Muhammad Kamaluddin Habibullah Al-Adabi. Bàbá náà tóbi púpọ̀ o. Allah. Àmọ́ ṣáájú ẹ ká kọ́ ṣàdúà fún wọn náà. Orin tí mo fẹ́ kọ fún wọn ní pé ya Rabbana sidi rahmatan kẹ́lá li Sheikhina Al-Adabi bàbá wa. Ya Rabbana sidi rahmatan kẹ́lá li Sheikhina Al-Adabi bàbá wa. Bàbá Sheikh Kamaluddin yìí mo fi wọ́n jọ Abdullahi. Ẹ mọ̀ pé tán bá ní Abdullahi
ẹni tọ́lọ́run mọ̀ ẹni tó mọ̀ Ọlọ́run ni ẹrú Ọlọ́run gbogbo àná la máa sọ pé olùjọ́sìn Ọlọ́run ni mí o ẹrú Ọlọ́run ni mí o àmọ́ àwọn kan mọ̀ ọba tó dá wọn mọ̀ wọ́n àwọn náà dára wọn mọ̀ wọ́n sì mọ̀ Ọlọ́run tó dá wọn irú wọn ni bàbá wa Sheikh Kamaluddin Habibullah Al-Adabi tí a bá lọ wo ayà Al-Qur'an nínú Suratu Maryam àfijọ́ wọn bàbá ni Ọlọ́run ṣe dáadáa tó ní a máa kú láyé tó pé àkí ń kú ni a tún máa ṣe Ọlọ́run láyé ẹ̀dá tọ́lọ́run bá dá irú wọn ni bàbá Sheikh Kamaluddin yìí tí bàbá ní bá pẹ́ a sì máa ṣe Ọlọ́run láyé bàbá yìí tó gbọ́ lóun ti dá wọn ọba tó dá wọn ló mọ bó ti dá wọn. Ànábì wa Isa alayhi salatu wa salam tí gbogbo èèyàn mọ̀ sí Jésù tẹ̀pẹ́gbà tí mèyí lóyún Isa tí wọ́n mọ bó ti jẹ́ tẹ̀pẹ́ àṣẹ Ọlọ́run ni bẹ́ẹ̀ káfí wà náà tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ pé mèyí ibo ló ti gbé oyún wá kò wá mèsì tó fẹ́ fún wọn ló fi fa aṣááyátì ìléyìí ó wá tọ́ka sí ọmọ nì tí ń ṣe Jésù wọ́n wá bí pé kéfà kọ́ọ̀lù kéfà nùkan lèmù mọ̀kánà fi bá àdìsà bí yà ṣé wọ́n fẹ́ sọ wá dọ̀pọ̀ àpọ̀ dàdí ṣé ọmọ kékeré tí ò lè sọ ọkọ̀ ọmọ pò lóye ṣóun ni ó fún wa ní èsì ń tà ń bí ẹni Ọlọ́run ọba ni ọba tó tóbi tó bù áyà kí wá ní Jésù sọ ó ní inni Abdullah ẹ má dààmú ìyá mi o ẹrú Ọlọ́run ni mí bẹ́ẹ̀ náà ni bàbá wa Alhaji àgbà ẹrú Ọlọ́run ló dá bàbá Ọlọ́run sì mọ̀ ó sì mọ̀ Ọlọ́run ṣé àpé Ìsá wọn ń tẹ̀síwájú ó ní atani al-kitab Ọlọ́run fún mi ní tíra o bẹ́ẹ̀ náà ló ṣe fún bàbá Sheikh Kamal ní kí nìdí kìtáàbù tọ́lọ́run fún bàbá wa Sheikh Kamal òun náà ni aliwakuru ṣe fún gbogbo èèyàn náà ni máa ń ní tíra tiẹ̀ wá Ìsá gba tíra tiẹ̀ wá Ànábì gba Kùránì wá tíra tí bàbá Sheikh Kamal mú wá fún wa ó ní aliwakuru ẹni pẹ̀lẹ́ tó bá jẹ́ àdàbíyà o gbọ́dọ̀ wáṣọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tọ́lọ̀ bá fún ẹ o gbọ́dọ̀ pàbọ̀ra ó pọ̀ sí bàbá Alhaji àgbà nìyẹn. Kùránì tí wọ́n ń tẹ̀síwájú wájà alani nabiyyan Ọlọ́run tún ṣe bí lànàbì bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe Sheikh Kamal lànàbì Ọlọ́run ọ̀nà òun lọ́lọ́run gbà sí wọ́n lànàbì òun náà ni pé wọ́n mú ádàbù wá ẹ gbọ́ ẹ̀kọ́ pọ̀ gbogbo àdá lára bàbá wọn pọ̀ gbogbo àfáà pátá tá bá ń júwe báyìí lágbájá ṣe rí báyìí ẹ̀gbọ́n tí bàbá sọ ni wọ́n ní àlẹ́ àdábù fáwọkọ̀lì ẹ̀lìmì lọ́dọ̀ tèmi o mímọ̀ o abẹ́ ẹ̀kọ́ ni mo fi sí ìtọ́fi jáde nẹ́bì tí wà nù ni ó tún wọ́n ní wàjà Allah ní mubarakan Jésù ń sọ pé Ọlọ́run tún ṣe mí ní alálùbáríkà tá bá wà wò ó bàbá Sheikh Kamal náà lálùbáríkà tó pọ̀ ní báwo náà ti lálùbáríkà lẹ́yìn ìgbà tí bàbá tún lọ tán ẹ wo nǹkan dáadáa tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kú tán ní yunifásitì tún wù àbí àwọn kìíní yìí Ọlọ́run pé bàbá púpọ̀ èyí tí wọ́n fi wá pé wọn ní Abdullahi pé ẹrú Ọlọ́run ni bàbá Sheikh Kamaluddin tàbá wọn ní Suratul Furqan tí kò wá ní sọ pé wọ́n Ibadur Rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahumul jahiluna qalu salama bàbá wa àjáyé Ọlọ́run má ti àjáyé wọn pẹ́ wọ́n máa ń bà yá ní kí ó fún wa dáadáa pé wọ́n Ibadur Rahman fìyẹn lẹ́nà alladhina yamshuna ala al-ardi hawnan àwọn tó lòun dá pé kọ́ máa rin ayé bẹ ní pé yóò lù mọ́ wọn lẹ́sẹ̀ ibẹ̀ ni bàbá Sheikh Kamal wọ́n yí ayé o àmọ́ bàbá ò wáyé gbogbo táwọn èèyàn ń dààmú pé a fẹ́ àchíìfù a fẹ́ kójọ ibi tí bàbá jókòó sí ní tí wọ́n ń bá bàbá ò lé o wọ́n Ibadur Rahman alladhina yamshuna ala al-ardi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bàbá máa fi rìn bàbá ò máa lọ jẹ́jẹ́ kódà bó tẹ bàbá mọ́lẹ̀ bàbá ò ní ẹsẹ̀ rẹ̀ wà lórí ẹsẹ̀ mi mo ṣe ní Ọlọ́run ó ṣe dá tó ní a máa kú tó tá àbá máa kú ni tọ́lọ́ bá ṣẹ́gun bàbá Sheikh Kamal kú ni a sọ wọ́n di Ọlọ́run a sọ wọ́n di nǹkan mi tí ó máa wá jẹ́ṣẹ̀ fún wa lọ́dọ̀ ọba tó dá wa. wọ́n yí sáà tó bá umul jahiluna tó pọ̀lọpọ̀ yẹn bá wọ́n wù àyífín sí wọn kọlùsà ẹwọ́n tí àwọn scholars tí wọ́n sọ yìí Facebook dánsìn yìí ẹ̀kútẹ́ yóò Sheikh Kamal yẹn tó yẹ pé wọ́n pẹ́ láyé wọ́n sì wà láyé dìsìn inú wọn máa bàjẹ́ pé Ọlọ́run kí ló tún sayé dà yìí àwọn ò ní gbọ́rọ̀ ká má fèsì àwọn ọ̀dọ́ àfáàsì náà lẹ́gbẹ́já ti bú mi èyí fèsì èyí ṣe kíníkan tí Sheikh Kamal lórí bẹ́ẹ̀ o
kọlu sàlámà gbogbo tó bá gbọ́ ní ọlọ́run ló rán sí wa iṣẹ́ tó lọ́run rán sí ló wá jẹ́ fún wa kò tí ì yé àwọn wá ní ìbádùn rahman ẹ̀gbọ́n tẹ́mi náà bá tí wọn náà bá fẹ́ dàbírò ẹrú ọlọ́run bí bàbá Sheikh Kamal inú tí àkàn ní látẹ̀kún ní kan ní sáà bá tí àgbà burú kúlù máa sáà aláàbíà ìwàsàn Sheikh Kamal ti lọ bàbá alámúnúkú ti lọ Sheikh Adam Abdullahi Al-Alawi wọ́n ti lọ kì í ṣe pé àlè ríru wọn mọ́ kúlù máa sáà aláàbíà ìwàsàn lọ́ọ̀bẹ̀rẹ̀ bọ́ọ̀hún lọ ti lọ ayé wọn lọ́ọ̀bẹ̀rẹ̀ tán bọ́ọ̀hún lọ ti ṣe bọ́ọ̀hún lọ ti rí wàsàn wọn náà di ó débẹ̀ bàbá Sheikh Kamaluddin ẹ̀yìn pé gbàdá ti ń jẹ múfútí nílùú Ìlọrin kò tí ì sírú múfútí bàbá Sheikh Kamal àbí tá a bá fẹ́ tara wa bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ̀gbọ́n tọ́kọ fún wọn ni wọ́n ní sọ́ọ̀bùrún wàkúrún bálíkàsí ìmọ̀ límà jàfà àmà sáàkúlò fìlíjà máa lè wà fìlí òlà sọ́ọ̀bùrún ká ní pàápín sùúrù bàbá pàápín sùúrù pé ìdẹ̀ lọ tọ́jà rẹ̀ ìtọ́jọ Kàmálì àti Kàmálì ìtọ́jà rẹ̀ sọ́ọ̀bùrún ó àbá ló ní sùúrù àtàdébi ayé bàbá fi sùúrù lu ayé ẹmẹ kájú táwọn ń lò sí afẹ́ṣebá afẹ́ṣẹgbó afẹ́ṣekí kan bàbá òyìn bẹ́ẹ̀ o wọ̀kúrùn onípẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bàbá wà níbì kan ẹ̀hún tún máa júwe pé ẹjẹ́ òun pé bàbá wà lóde yẹn bàbá wà lóde o àwọn kan ni wọ́n sọ pé àwọn wà lóde àwọn èèyàn ni wọ́n máa júwe pé wàláhì Hájì Kàmálì ń bẹ lóde rahimahullahu ta'ala rahmatan wasi'a àmín wọ̀kúrùn ìfarabalẹ̀ wà fún bàbá bálíkàsí mú lìmá jàfà a máa ṣe àwa a máa ṣe kí ni o a máa ṣe àwa àmọ́ tí bàbá bá rí nǹkan ìbínú Kàsímù wọ́n wàá gbẹ̀mẹ̀ lẹ́ni tó bá wù wá gọ̀ sí wọn wọ́n máa ṣe àkúlù fil jamali wọ́n fil ula fil jamali kí la fẹ́ sọ nípa ẹwà bàbá wọ́n fil ula àti gíga wọn àtọjọ́ ọ̀la wọn bàbá òun fi ọ̀la ń tán fẹ́ rí nìkan fi bá tèmi jẹ́ òun. Masha Allah. òun ló fà á pé bàbá wa kú kò wá dàgbé bàbá kò láyé mọ́. bàbá Sheikh Ahmad Rufai Abdulkarim Ajara wọ́n lẹ́ni ọba ọmọ náà ní júwe ẹni ẹni abábágbé náà láàfin wá jọ. bàbá Sheikh Kamaluddin ni wọ́n júwe fún wa látàárọ̀ yìí torí pé bàbá yìí àwọn gan fúnra wọn institution kan ni wọ́n ẹni tí èèyàn máa kẹ́kọ̀ọ́ lára wọn ni wọ́n. nínú àwọn ẹ̀kọ́ tààrí kọ́ lára bàbá Sheikh Kamaluddin náà ni àfáà Sheikh Ahmad Rufai ni wọ́n ń sọ fún wa látàárọ̀ pé ìfarabalẹ̀ ìṣe sùúrù àtàwọn ẹ̀kọ́ ńláńlá míì tààrí kọ́ lára bàbá Sheikh Kamaluddin ọ̀pọ̀ rẹpẹtẹ mélòó la fẹ́ kànú ẹ̀ ṣùgbọ́n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká dókè lọ́hùn ná bóyá olólùfẹ́ wa tẹ̀ ń wálé àfáwà Sheikh Ahmad Rufai Abdulkarim Ajara làgbà lálejò lẹ́nìí ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Al-Hikima mo rò pé ń gbọ́dọ̀ àfáwà Sheikh Abdulkarim Ahmad Rufai Ajara tí wọ́n ti ń bá wa yànnà ọ̀rọ̀ nípa bàbá wa Alhaji àgbà ọlọ́run musa bàbá kẹ́ bàbá lọ́n bá àforíjì wọn lọ́n kó sekú nísìmí fún gbogbo tí wọ́n filẹ̀ lọ́mọjọ bàjẹ́ àti gbogbo orú wọn bẹ́ẹ̀ ní àwọn àfa wa nílẹ̀ Yorùbá yìí tó pé wọ́n àṣẹ gbàgbé bàbá wa Alhaji àgbà bàbá Sheikh Kamaluddin bàbá Sheikh Adam Abdullahi Al-Ilory àti bàbá Sheikh Yusuf Lágbàjì tó ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn gbogbo tí wọ́n fi sílẹ̀ ọlọ́mọjọ bàjẹ́ lẹ́yìn wọn ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run àfa wa Sheikh Ahmad Rufai ẹjọ́ mú wá gbọ́n pa àwọn àjọ kan so wọ́n dẹ̀ nítorí alibarika Alhaji àgbà náà lè fi dájọ́ yẹn lẹ̀ so ìjọ náà ń pè ní Ansarul Adabiyyin ìjọ yìí kí ni ó kí lẹ rí tẹ́ fi dálẹ̀ tó fi já sí pé ẹni torí bàbá àwọn Alhaji àgbà náà lè fi ẹni tẹ́ ẹjọ́ mọ́ Alhaji àgbà náà lè kó jọ kí ni kan tó fi kí ni rí sí yín kí ni ìdí pàtàkì. akí bàbá wa ọba wa àdúrà ọlọ́run jà rí i pé àdúrà wa ó gbà. lákọ̀ọ́kọ́ àwọn bàbá wa tí à ń sọ̀rọ̀ nípa wọn Sheikh Kamaluddin Habibullah Al-Adabi lóòótọ́ ọlọ́run lè kọ kádàrá pé kádàrá yín tẹ́ bá dáyé báyìí ni ó ti rí o àmọ́ àwọn kan wà tẹ́ pé cleaner ni wọ́n eraser ni wọ́n tí wọ́n ń báyàn tuntun kọ pé ọlọ́run náà ni ó ṣe o má ṣe mi gbọ́ o ọlọ́run náà ni ó ṣe o àmọ́ ọlọ́run ó ti ju wọn irú wọn náà ni bàbá Sheikh Kamal àmọ́ kádàrá táwa kọ tẹ́lẹ̀ àmọ́ gbà tọ́lọ́run tún ní arìn lọ́dọ̀ wọn lọ́tún tọrọ àlùbáríkà fún wa lọ́dọ̀ ọlọ́run pé ṣé wọ́n dáadáa òun la fi ṣẹ́kù báyìí o
bàbá wa Sheikh Kamaluddin Habibullah Al-Adabi bàbá ní tí àwọn bá ní èèyàn fi gbogbo ayé yìí jì wọ́n ó tó bẹ́ẹ̀ ìdí tí a fi kó ìjọ tẹ́ ń béèrè ìjọ ìtẹ́ ń bí mí ìta fi kójọ Ansarul Al-Adabiyyin àkójọ ní ọdún 2020 lákójọ náà jọ lábẹ́ olùdásílẹ̀ ìṣàkóso kan ló bá ní fọ́ndà ẹni tó dá ìjọ nì sílẹ̀ à ń pẹni náà ní Sheikh Muhyiddin Abdulkadir Ọlọ́dán nínú àwọn tẹnu wọn rẹlẹ̀ ládàbíyà ni bàbá Ọlọ́dán wà ó wá jọ ọmọ bíbí inú wọn àwọn ni wọ́n pè mí àtàwọn kọ̀ọ̀kan àwọn tá a kéwú nílọrin àti kó lọrin oníkálukú wa ti wà lálìmọ̀ṣọ́ wà nígbà wà láwọ̀ ẹ jẹ́ àkóra wájọ káwa náà máa jẹ́ iyì àtàlùbákà fún bàbá wa Alhaji Àgbà tí bàbá Alhaji Àgbà ti dá o a máa fẹ́ tààpù àlùbáríkà lọ́dọ̀ wọn oríire lọ́dọ̀ wọn òun ló fà á la fi kóra wájọ àwọn tá a sì bẹ̀rẹ̀ ń gbà ní márùn-ún ni wa àmọ́ mi ń bá yín sọ̀rọ̀ yìí alhamdulilayi àdúrà àwọn ti gbà lóyè wa. Allahu Akbar. Allahu Akbar. So nípìnlẹ̀ ìgbà tẹ́lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ yìí náà kó lílẹ̀ kóra ń jọ. Àwọn márùn-ún ni. Lórí ra ń jọ bẹ́ẹ̀. Àwọn márùn-ún náà láti márùn-ún lọ. Ẹ ti wá tó bí ọmọ ẹgbẹ́ ìlú báyìí nìsín. A ti ń lọ bí ogójì báyìí o. Allahu Akbar. Ní Èkó lẹ́yìn wà bí? Èkó, Lagos and Ogun State. Okay, Lagos. Alimọ̀ṣọ́ okay chapter. Now, ǹjẹ́ Ansarul Al-Adabiyyin náà ṣé ó wà káàkiri ń bò mí náà bóyá tó tún ní bóyá tí àwọn kàdú sọ pé àwọn bàbá Alhaji Àgbà wọn lọ́mọ kí ó káàkiri gbogbo àgbáyé. Ṣé rí ìbéèrè tẹ́ bí mi inú mi dùn púpọ̀. Ṣé rí ta máa ń sọ̀rọ̀ nípa Ansarul Al-Adabiyyin àwa yá orúkọ yẹn ni o. Àwọn kan wà ẹ máa gbọ́ Ittihadu Duwali nínú Ma'ahidil Adabiyya. Àmọ́ n tó fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé àlọ́ ọmọ bàbá Alhaji Àgbà ni wà. Ẹlòmínà lè dé sí kó ní Mujahidul Adabiyyi. Ẹlòmínà lè dé kó ní kìnnìkà Adabiyyi. Àdàbí yẹn wọ́n ṣàmà include ẹ̀ mọ́ orúkọ wọn pé àlọ́ ọmọ kí o bàbá wa Alhaji Àgbà ni wà. So ẹ má jẹ́ ṣe ilé mọ̀. Báà ṣe jẹ́ Ansarul Al-Adabiyyin sí yìí ẹ tún lè máa gbọ́ àwọn Adabiyyin míì káàkiri kò ní ṣe pẹ̀lú ọmọ Alhaji Àgbà orí ibìkan náà lájọ ń pọnmi sí ṣe ẹgbọ́n mi yé ibìkan náà lájọ ń da omi sí abẹ́ tẹ́ǹtì ẹnìkan náà lẹ́wà abẹ́ tẹ́ǹtì ẹnìkan láwà kódà a lè wá ìlú kan ká jẹ́ 15 ká jẹ́ 50 ká jẹ́ 100 ọmọ kéwú láyé ọ̀tọ̀ọ̀tọ̀ lóńkọ ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ gbogbo ẹ̀ náà Alhaji Àgbà ni. Allahu Akbar. Alhaji Àgbà ni. So now ń já sí pé ẹ̀yin márùn-ún ní ẹ̀bẹ̀rẹ̀ ń jọ náà ní 2020 2025 làwà yìí bẹ́ẹ̀ni a jẹ́ sí pé ẹ ti pọ́dún márùn-ún náà nù. Insha Allah. ẹ̀yin márùn-ún bẹ́ẹ̀ni ẹ wá pọ́dún márùn-ún Ọlọ́run ní jẹ́ parun. Àmín 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 ẹ wọlé bẹ ti sọ ẹ àwa márùn-ún Ọlọ́run wá ní a pé ọdún márùn-ún kẹ má wà wá parun ẹ wá fẹ́ celebrate ọdún márùn-ún bẹ́ẹ̀ni Allahu Akbar kabira. So ẹ fẹ́ celebrate ọdún márùn-ún yẹn so ẹ fẹ́ kí ni àwọn kẹta fẹ́ ṣe nínú ẹ̀ ń jẹ́ tẹ́ fẹ́ fi ṣe celebration ọdún márùn-ún yẹn. Ṣé rí ìjókòó wa ń jọ yẹn náà afẹ́fẹ́ àlùbáríkà ni. Allahu Akbar. Gbogbo tá a ṣe látòkè délẹ̀ afẹ́fẹ́ tọrọ àlùbáríkà fún bàbá wa Alhaji Àgbà ni. Kò sí nǹkan kan la nuridu minkum jaza'an wala shukra. Gbogbo ọpẹ́ tọ́lọ̀ ó bá dùn wa gbogbo nǹkan tọ́lọ̀ fẹ́ fún wa kó bá a kó fún bàbá wa Alhaji Àgbà àti bàbá wa Àfà Àgbà. Ìjọ ìní kọ́lọ̀ ń bá wa ṣe ní ìjọ ìbùkún fún bàbá wa tí adágọ́ yìí. A sì lọ́hùn oníwàásí tí wọ́n ń bọ̀ wá. Bàbá wa Afakallah Abdulrazak Afakallah wọlé ọlá Al-Adabi àdàbí àdíwọ̀n lára àṣírí bàbá Sheikh Kamali ni wọ́n o. Wọ́n ń bọ̀ wá. Bàbá wa Al-Mukhtar Al-Huda Sheikh Ibrahim Al-Huda lára àwọn oníwàásí wájọ́ ni àwọn náà ń bọ̀ wá. Bàbá wa Barrister Ali Dawud Ọlọ́run gbẹ́bẹ̀ lára àṣírí bàbá wa Alhaji Àgbà làwọn tí mò ń káyè o. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ bàbá owó ẹ̀yẹ àwọn náà máa wà ń kalẹ̀ níjọ́ ẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń bọ̀ wá. Láti wá báyìí ṣe ayẹyẹ yẹn. Bẹ́ẹ̀ni. Ọjọ́ ìlàlẹ̀ yẹn. Jọ́nà bọ́ sí February 1st. February 1st ni. Bẹ́ẹ̀ni Saturday inshallah rahman. Inshallah àwọn Orísun náà yọjú síbẹ̀. Inshallah. Láti wá báyìí kọ́ba àbí ẹ̀tọ́. Àpè yìí. Kódà àdúrà ọba Alhaji Àgbà ó gbà gan. Torí àwa tájọ́ ń ṣe kíní tájọ́ ń ṣe bọ́júmọ́ àní tájọ́ wà nínú àkójọ ni. Àwọn kan wà tọ́lọ́run tún ti rà ní wọ́n ti tàn gan. Kódà lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ máa ń sọ ìbàbá wa Ojúbàtú Zaman wọ́n ládùn Iyas Muhammad Taofik wọ́n bẹ̀rẹ̀ nínú múra tó yé ètò yìí náà ni
tó ń bá wa lọ bẹ ọlọ́run pé ọlọ́run ìta fẹ́ ṣe ọdún márùn-ún yìí kó má já ṣe mọ́ fún wa. Allahu Akbar. àwọn ẹni ńláńlá ń bẹ nínú ìjọ ni àmàkà bàbá ṣe wà líyò láàwí kókó bàbá wa ṣe túnbùtí bàbá wa ṣe sọ́ọ́dù bàbá ṣe Abdulrazak bàbá ṣe uk wa àwọn èèyàn pọ̀ nínú ìjọ ni ọlọ́run ti ṣàánú gbogbo wa. ọlọ́run ò ní já kò ní dáwọ́ àánú ẹ̀dú yóò máa ṣàlékún àánú ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin náà fúnra yín ọlọ́run ọba gbàdúrà yín ọlá la ilaha illallah. ẹ wàá bẹ̀ bóun lè fi ṣe jẹ́ nínú. báwo lẹ́yìn sí jẹ́. èmi wà ní alága àgbà lọ́wọ́lọ́wọ́ báyìí ni o. ok lọ́wọ́lọ́wọ́ báyìí ni o. ok ìyàgbé mo ní ọdún márùn-ún láti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni bàbá ọlọ́dún ni àkọ́kọ́ tó kọ́ jẹ mísọ́nà tó jẹ chairman àti lẹ́lòmíì tó jẹ lẹ́yìn wọn àmọ́ ní òrùn tó mú yìí èmi lọ́lọ́run fi wá ṣe chairman lọ́wọ́lọ́wọ́ báyìí. alhamdulilayi tó adúpẹ́ mo wá rí pé ọ̀dà pé torí mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ yín gbọ́dọ̀ fẹ́ káwọn àjọ yín náà máa gbọ́ àwọn àjọ alimobik mo fẹ́ iná ní àlàsàlàsà láti tó ń tọ́jú ti personal something alimobik tí dẹ̀ halẹ̀ gan ní ládùúgbò yín ní ìpájà tó mílẹ̀ títí níbẹ̀ Ramadan ń bọ̀ iléeṣẹ́ Orísun ń bí gbogbo àwọn àjọ níjọ bẹ́ẹ̀ là máa fẹ́ kí wọ́n máa yọjú sí wa lórísun wọ́n dẹ̀ sponsor programu bó ṣe kódà bó ṣe wá sí ìjọ kan báwọn náà sponsor ẹ̀ oríṣi kan dẹ̀ kẹ́bù wá fún wa kódà bó ṣe Kùránì bó ṣe gbòòrò lẹ́bàrà bó ṣe 12 lẹ́ra àlùmọ́bíkì wọn gbé wá fún wa lórí. Ọlọ́run ti fàṣẹ sí bẹ́ẹ̀. ẹ ti ọdún wọlé. ẹbí ti stamp ẹ. alhamdulilayi ẹbí lọ dá wọn àti olùdarí ìjọ àlùmọ́bíkì náà àlùmọ́bíkì kódà níjẹta ìlà celebrate pé 17 years. Allahu Akbar. tí Ọlọ́run ní kí ìjọ náà tọ̀dọ̀ mi ọwọ́ mi wù sáyé. alhamdulilayi bọ̀dá àgbàkà bàbá wa Sheikh Muhammad Sharafuddin Sadudeen Ajara ẹ̀ pé mo máa ń pariwo Ajara bàbá mi nínú àwọn gbígbàdúrà bàbá alájà àgbà ni ní bàbá wa Àjàrà tà ń sọ yìí àwọn sì ti ké wọn láti 1940 tó ń ké wájú bàbá alájà àgbà pé bọ́ọ̀dù ni a kọ́ sí pẹ̀lú tàn tá gbọ́ lẹ́nu wọn ọlọ́kọ́ bá lọ́rọ̀ ẹ̀mí wọn bàbá ni àdúrà bàbá wa Àjàrà gbà gan lórí mi ó sì gbà lórí gbogbo ọmọ tó kọ́lọ̀ ń jẹ́ àrí wọn pẹ́ kọ́lọ̀ ìnáwó tá fẹ́ ṣe yìí ọmọ bíbí inú wọn ń bẹ nínú àwọn tí wọ́n ó joyè Sheikh Sadudeen Àjàrà afẹ́ fún wọn ní Nurul Ajdad bàbá wa ó já sọ pé yáyà kan yóò àwọn ó jẹ Shamsu Zaman a sì gbá wọn yàn ní ọlá àwọ́dù tó ọlọ́wọ́ sọ àjùbá náà lọ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́ àbáwá Ahmad Abdulkarim adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín pípé àti ẹ̀pẹ́ yín ẹ̀sìn wàá dá wa lóhùn kọ́lọ́ mọ́sàbà sàlékún gbàdúrà kọ́lọ́ nǹkan sàlékún karama ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́ láìlá wàá rìn méjì mẹ́ta tí wọ́n fẹ́ pè yín láti kí ikú iṣẹ́ ọlọ́run ẹ bá ń sọ nọ́mbà yìí. nọ́mbà tèmi ni 080 53 54 22 52. lẹ́ẹ̀kan sí WhatsApp number mi. lẹ́ẹ̀kan sí 080 53 54 22 52. tó nọ́mbà fáwọn Sheikh Ahmad Abdulkarim Àjàrà òun náà ni ẹ̀gbọ́n kọ́lọ̀ musa gbẹ̀rẹ̀ nìkan kan wa kọ́lọ̀ kó sọ àjù ọjọ́ tí wọ́n fẹ́ ṣe program yẹn gbogbo náà lájọ wà ń bẹ̀ pẹ̀lú ọ̀dọ́ kọ́lọ̀ musa sọ àjùgbà náà lọ. orúkọ tẹ̀mí ìpadà Alhaji Abdulkarim Yusuf Ọba ọwọ́ àdúrà lèmi jẹ́ fáfáà náà ìtẹ́ bá tún fẹ́ wá sórí ètò yìí ẹ pẹ̀lú sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi 080 230 55086 080 230 55086. àmọ́ lọ́ba yẹn tó bá di jọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí tá a pè ní Al Hikmat. Ma salam wa ila liqa.